lórí báwo gbogbo sọ̀rọ̀ àdìsí yìí gbogbo bíbá tó ń yà wọn tó wà ní ilé bẹ̀rẹ̀ ló ló wọ́n yọ̀ gbọ̀ngàn ọmọ ìwà ẹ̀ so mo lówó gan mo ní owó ní pé bàbá láńlọ́ọ̀dù gan máa ń já owó ní ọwọ́ mi wọ́n máa ń yá 500,000 1 million naira 2 million wọ́n máa ń yá lọ́wọ́ náà máa ń ṣe business so gbogbo akífara mi business bíbá ẹ̀ mo wá tọ́jú ara mi so that anybody ní mọ̀ pé mo ní owó lọ́wọ́ àwọn tó máa ń tọrọ owó yẹn àdúnà náà mo ò ní fẹ́ kọ́ disturb mi sọ́wọ́ tó bá wọ́n ní ìyàrá lọ́wọ́ àmọ̀ pé ọmọ Dangote gan ìṣó bẹ́ẹ̀ láti bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀. Asisco Asiswere Asisiya Bobby ẹ Bobby bàbá mi. ó ṣàṣeyọ Asisco mo dárúkọ mi fún ẹni. ọmọ ẹni tó ń bẹ sọ̀rọ̀ ni wọ́n mí ẹ Bobby Bobby. bàbá lánàá lẹ́yìn ní. mi ò mọ̀ fẹ́yìn ni mi ò mọ̀ fẹ́yìn lẹ́ pè mí. ojú tó ń dùn ẹ̀ tẹ́lẹ̀. ẹ káàsọ̀. ẹ káàsọ̀ sà. ẹ káàsọ̀ ẹ pẹ̀lẹ́ o ẹ pẹ̀lẹ́ ẹ káàsọ̀ sà. gbọ́ kó dúró àkọ́kọ́ ní tó èlò ló yá mi. èmi ní lánàá ìdílé tó lòún gbá lówó. gbogbo tó ń sọ ni mo gbọ́ o. ọlọ́run kò sí wá sí lọ ní kí n lọ sí tọ́lẹ̀tì kí n lọ tọ̀ o. èlò ló yá mi. nínú ilé yìí tó ti kó dé nínú ilé yìí. bóyá o sanwó oṣù mẹ́fà tó kọ́ fi wọlé. ṣé kò rẹ̀ ta ló ṣẹ́jú sí? ojú wèrè wo ló ń ṣẹ́? bóyá oṣù mẹ́fà tó sọ láti bí ọdún mẹ́ta kò sọ kọ́pọ̀ fún mi kò sọ kọ́pọ̀ fún mi tó lóun gbé mi lówó ìwọ kọ́lẹ̀ ní kíní o ìwọ kọ́lẹ̀ ní kejì o ìwọ kọ́lẹ̀ ní kẹta o ẹnìkẹ́ni wọn kọ́ o ẹnìkarùn wọn kọ́ o ẹnìkẹ́ jẹ̀dàdúró bẹ̀rẹ̀ ìwọ kọ́ ni kò lè ní mọ́ lórí tiẹ̀ kó jẹ́ wàá fún ọ wá nìyẹn àmọ́ ó ti bá mọ nílé tèmi bí o ti lẹ́nu rẹ̀ kó gbájú fún ẹ oríwèé lẹ́nu ọ̀nà mo ti fún ẹ ní ìwé ní ìtẹ̀ bò pé lórí ìmọ̀ àṣẹ tẹ́lẹ̀ kó máa yí níjẹ́ bó ní ilé mi kiri ni mo pé lè máa ṣẹlẹ̀ mo ti fi sẹ́nu ọ̀nà December yìí ni òkú ẹ nínú ilé yìí tó bá máa ṣòṣìṣẹ́ máa lọ ṣòṣìṣẹ́ sílé olówó tó kó lẹ ní ọmọ bàbá olówó yẹn lọ ṣe síbẹ̀ fàwọn ọ̀rajà tó kó àwọn ọmọbìnrin wálé tó ń bá yá àwọn ọlọ́mọ jẹ́ báwo ni wọ́n ṣe fẹ́ sí. ọ̀rẹ́ mo sì wọ́n wálé ó tọ́ lọ́wọ́ ọmọ ẹni tí ń gé eru ó sì wọ́n wálé tiẹ̀ bẹ́ẹ̀ bí náà bá ti rí ọkùnrin tó bá ti dọ́nu fún yín báyìí ẹ ní wọ̀tún ẹ ní wòsì ẹ ti bẹ́ mọ ẹ̀yin obìnrin ṣe gọ̀ báyìí ná ẹ ṣe gọ̀ báyìí ná ẹ ti rí ìyàn níjà wọn lọ pàdé ẹ. ẹ bá burú sà ṣé ìyàn ò mọṣẹ́ tó ń ṣe ní sà. ṣé kò rẹ̀ mo níjà wọn lọ pàdé ẹ ó ń bèrè pé ìyàwó ló ń ṣe ó dáa iṣẹ́ ìfàyàwó ló lóun ṣe iṣẹ́ ìfàyàwó ló ń ṣe láti gbà táwọn kọ́sọ́ọ̀mù dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní dínà tí ìrẹsì ò ti wọlé mọ́ kò ní kálẹ̀ kò ní tààrọ̀ kò ní kankan bẹ̀.